mọ̀ pé show Nkechi Blessing yẹn part 2 ẹ̀ máa brutal. Ṣé mo ìgbà tí mo ti fẹ́ tán live chat tí mo fẹ́ ṣe show Nkechi tí mo dẹ̀ rẹ́rìn mo rẹ́rìn títí tí mo dẹ̀ sùn lọ. Ẹ mọ̀ pé part 1 àtà fún Nkechi késekése ni part 2 máa brutal. Olóṣó oníkúrú náà Àṣàbí simple ìyẹn tó wá brutal ju ti Nkechi lọ. Ṣé rí gbogbo èèyàn ọmọ tí Ọlọ́run ti gbàgbé tí Ọlọ́run ti gégùn fún any one of you tẹ́ bá wá ìwọ náà kú sọ lórí burúkú ní ìyá ẹ̀ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ mo pé ilẹ̀ kọ́ mi níṣẹ́ èyí lẹ kọ́ mi níṣẹ́ èyí lẹ jẹ́ kí n mọ̀ pé èèyàn máa ń ṣe ṣòfò ọmọ kókó èyí lẹ jẹ́ kí n mọ̀ pé èèyàn máa ń ṣe ṣòfò ọmọ ọjọ́ kan Nkechi sórí ṣòó tá ṣe yẹn tó máa fi jáde láyé ò lè rí cover mọ́ last show tá ṣe fún ẹ yẹn ògo ẹ tó ti wọ mi tẹ́lẹ̀ inú WhatsApp group tán kó yín sí àwọn tó máa instigate yín ó dàbí ìjọ́ tí àǹtí láti inú oyún sọ pé òun ò kọrin ṣé o mọ̀ pé mo pe gbólóhùn kan mo ní àǹtí láti inú oyún èmi ò ń ṣọ̀tá yín àwọn tó fẹ́ tì yín wó lulẹ̀ àwọn náà pè yín pé kẹ́ ẹ má kọrin mo ní láàrin oṣù kan sóṣù méjì mo ní ẹ má rí mo ní ẹ̀yin warriors ẹ máa wo àti láti inú oyún látọ̀ọ̀kan mo ní iṣẹ́ tán tẹ parí ni mo ní ẹ má jẹ́ kán fi kọ́ wa lọ́rùn mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ èyí tí mi ò bá sọ ẹ fún mi láwọn aṣọ èyí tí ò bá ní ṣó àǹbàkì ẹ̀kan yẹn ẹ̀ tí ì rí àbí ẹ lọ ra pen ẹ get me ní pen not biro pen emi pen ta ló rántí tí n bá sọ bẹ́ẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá rántí ẹ sọ pé ẹ rántí tẹ́ bá rántí ẹ sọ pé ẹ rántí mo ní ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ àǹtí láti inú oyún ẹ má jẹ́ kán fi kọ́ mi lọ́rùn mo láǹtí mi ò ṣẹ̀ mí èmi náà ò ṣàǹtí mi mo ní bá àǹtí mi ṣe mọ títí ẹ ṣe òun ló ṣe mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ mo ní iṣẹ́ tán ti parí Tósìn ogun máa pàyà ẹ̀ ní bóyá sọ pé leave them and focus on your business ogun máa pàyà ẹ̀ Tósìn Adéníyì leave o mọye ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó bàjẹ́ nítorí pé ó fẹ́ promote òkú àbókí tó ń gbé kiri ogun ló máa pa ẹ́ dànù ó jẹ́ leave àbí mo ti fi yín lẹ̀ ẹ mọye ọmọ ọlọ́mọ tí Ìyábọ̀ Alice Òjó bá ti tiẹ̀ jẹ́ gbogbo ayé tàbó kí ń jẹ ní Nàìjíríà lénìí ọmọ ta ló tó bẹ́ẹ̀ kó jẹ́ nígbà tí Ìyábọ̀ Òjó wà lábẹ́ Gistlover ọkọ ọmọ ta ló tó bẹ́ẹ̀ ẹ mọye ìràwọ̀ tí Ìyábọ̀ Òjó já lulẹ̀ nítorí òkú àbòkí dákẹ́ fún ẹ̀yin wo èmi ò ń ṣàtòbò jẹun bí ẹ̀yin. ẹ̀yin èèyàn wa wàhálà ti ṣẹlẹ̀ ò bí Lizzy Anjorin ṣe blast Nkechi Blessing ó blast Tọ́pẹ́ Àlàbí pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Àṣàbí nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ wò dé yìí mo dẹ̀ mọ̀ wípé ẹ gbádùn rẹ̀ ṣùgbọ́n nǹkan tí ẹ bá lérò nípa fídíò yìí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ó yá ẹ jẹ́ ká wò ó tán. èmi ò ń ṣàtòbò èmi ò ń ṣe olórí burúkú bí ẹ̀yẹ mi ṣiṣẹ́ ni mo wọ́ọ̀zù mo gbé ọpọlọ mi kalẹ̀ mo ń ṣiṣẹ́ kò sí bàbá ńlá kó ẹgbẹgbẹ̀rún ìyálà ìyá ìkọ̀ọ̀kan nù yín tó lè gbà ẹ́